Jòhánù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹrìndínlógún. Jésù ṣe ìkéde o kí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kàn bá yọ̀ gbọ́ dáadáa. Yí èmi olùṣọ́ àgùntàn, èmi olùgbàlà, èmi olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ rin. Ó ké sí àwọn ọmọlẹ́yìn rẹ̀, ó ké sí àwọn olùgbàgbọ́. Ó dẹ̀ ti wíbà náà lóníbà sí ìwọ gẹ́gẹ́ bí ọ̀nìkan kan jẹ́ pé wọ́n ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà ayé rẹ̀. Kéhùn kí Jésù ń wí nínú Jòhánù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹrìndínlógún. Yí èmi gangan, èmi lè yàn ọ́. Wà á gbọ́ mi báà ní. Ṣùgbọ́n yanra rẹ̀. Ṣe mímọ̀ ṣíṣe rẹ̀. Ṣòye kọ́ gbà nínú ẹ̀kọ́. Ṣèdè kọ́ gbọ́ àti gírámà. Èdè àti lítírésọ̀ kọ́ mọ̀ ní yunifásitì. Ẹ̀kẹ́ ń ṣe olùṣọ́ àgùntàn abẹ́lé kèé nínú ìjọ ibi kọ́ àní kò rí bí GO, kò rí bí GS, kò rí bí olùdásílẹ̀. Ṣe rán àní ọyàn. Yí òun gangan kò rí sójú torí ẹ̀mí lọ́lọ́run kákan tí mo rí bá orí ọmọ kété ó lè ṣeun ṣoṣẹ́ rẹ̀ lẹ́yìn aṣọ. Ọ lè gbàgbọ́ àbí ọ̀ṣùṣẹ́ Ọlọ́run a gbọ́dọ̀ mọ orísunra. Pàápàá lùgbàkọ́ bá búṣẹ̀ ní lọ ó dàbẹ́ ni pé òkété fẹ́ rú ọ lójú. Tàbí wọ́n bá òjákulẹ̀ òdẹ́yẹsí inú níbí ni wọ́n bá pàdé àbí àrìsèso wọ́n bá pàdé nínú iṣẹ́ ìránṣẹ́ kò í ṣe ikọ̀ àrántí o wí èmi olúwa rẹ èmi ní yàn ọ́. Wọ́n ẹ̀yànra rẹ ráyé gan yóò gbógun tì ọ́. Ikọ̀ dúró gi kọ̀ rántí wí èmi ní yàn ọ́. Èmi ní yàn ọ́ láti ṣe kẹ́yìn. Èmi ní yàn ọ́ kó aṣoṣẹ́ òjèrè ọkàn kò í ṣe ni. Èmi ní yàn ọ́ kó ya jèrè ọkàn kó a ṣèso. Ṣùwọ́ kó yan ọ̀rà rẹ. Kọ̀yàn bá wádìí ibi kan tí ń bọ̀ á rán létí láti mọ èrèdí ìpè rẹ̀. Ó lọ́pọ̀lọpọ̀ gbàgbé lónìí bá o. Ṣé ìránṣẹ́ jákúndà rádaràda ọjà kúndà mọ̀ lọ. Jésù rán ìyẹn ọmọ lẹ́yìn rẹ̀ ọ̀ràn létí. Òun lọ́lọ́ ní kọ́lọ́run rán síbi. Òun ni Mèsáyà. Òun ni Kristi. Òun ni ọni àmì òróró kàmì òróró Ọlọ́run kèé lórí rẹ̀. Òun ni olùpilẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ ọmọ ènìyàn. Òun ni yóò pe ọ̀nìkan bá ti ré. Èyí lèyìn nìkan amújà fún olùmúrẹ̀ ajá sí òpó. Tí wọ́n dẹ̀ yá rí ibi gan mo rí níbẹ̀ ní pé ìrákọ̀ bá ti mọ ìjà. Ìrákọ̀ bá ti mọ ọmọ tipátipá wá òpó. Ìyẹn gan lọ́lọ́run á wò. A kàn mọ̀mọ́ gbé wọn sókè. Ṣùgbọ́n ṣé ìrákọ̀ bá ti ń retí nìkan ti mọ́kàn sí. Torí òpó ní jẹun lógún ṣùṣẹ́ ni. Òpó ní jẹun lógún ṣe àṣẹ kan lọ́run ti mú lélẹ̀ pé ká jáde lọ ká ya wàásù sí gétí ọ̀nìyàn ká jèrè ọkàn. Ṣùgbọ́n òpó kò jẹ́ pé ìráyémi ya bu ọlá kàn òun náà èdù. Mọ̀ bí ràn án nì. Mọ̀ bá wọn jà. Mọ̀ bá wọn ṣe atótónu. Ọlọ́run yóò ní pè ọ́. Òun ní pè ní. Òun ní pè ní sínú ọlá. Òun ní mẹ́bùn ikó ní ẹ̀bùn kan á lò nínú iṣẹ́ ìránṣẹ́ ní ká rọ̀ ọ́ lọ́rùn. Kò jẹ́ pé kó bá ṣe gan orí ọ̀fẹ́ ni á pò á sí àmì òróró ni á pò á sí. Òun ní mí tálẹ̀ǹtì ikó ní. Òun ní mú ẹ̀bùn ikó ní. Òun ní yan ibi kan á ti ṣiṣẹ́ ni. Bóyá òlú ńlá ni, bóyá òlú kékeré ni, bóyá agbo kéréje ni àbí agbo fẹ̀rẹ̀gẹ̀dẹ̀. Òun gan-an ní ṣàkọsílẹ̀.
oníyàwòrán kété ń kété òṣè kétékété tí yà lọ òní ṣe ìran òránṣẹ́ Ọlọ́run lónìí ìran àjèrè ọkàn kété ọmọ ọjọ́ Ọlọ́run kan ti dàtún bí a gbọ́dọ̀ rántí o wí ẹ̀ṣẹ̀ kọ́ yan rárá kọ́ bá ti rántí lemọ́ wé ẹ̀ṣẹ̀ wọ́n kọ́ yanra rẹ wàá rí i pé okun àá òru sókè àá láti ọ̀dọ̀ Jésù Kristi kọ́ yàn ọ́ àbí ẹ̀mí mímọ́ kì í ṣe alákòóso gbogbogbò iṣẹ́ ìránṣẹ́ kàn gbélé alọ́ kọ́ báyìí ti rántí bẹ́ẹ̀ yìí ni ló gba ọ̀dálágara ló gba wàhálà wàá rántí pé ó ṣe gbẹ́kẹ̀lé wàá rántí pé kété ó ṣẹ̀ nìgan èyí ló kọjá pa ó kú wàá kó lé kété àníyàn rẹ lórí ẹ̀ wàá kó lérí Jésù Kristi yàtọ̀ sẹ́yìn nìsíkọ́ ikọ̀ dúró nínú mi bíi ẹ̀ka nínú àjàrà tó bá lọ sóbẹ̀rẹ̀ Jòhánù orí kẹ́ńdógún náà láti ẹsẹ̀ kíní ẹsẹ̀ kẹrùn lébẹ̀ wàá rí i pé ó ṣàtẹnumọ́ wí ẹ̀ka kẹ́ka kó bá mọ̀ dúró nínú àjàrà wí àgbẹ̀ sọnù dúró sọ̀dọ̀ rẹ̀ gba ọgbọ́n sí lọ́dọ̀ rẹ̀ ké sí nínú àdúrà sọ́ra rẹ̀ dọ̀tun nínú rẹ̀ àti kó bá yóò ṣe rere náà kó bá mú gbẹ́kẹ̀lé rẹ̀ sínú ọ̀nì kan yàn án ni ẹ̀ sí àjẹ́bà ẹ̀ sẹ́lẹ́bọ lóògùn bá ẹ̀ sí fáráò bá ká yóò dojú ìjà kọ ká borí ẹ̀mí rẹ̀ èmi níyàn ọ́ tí wọ́n gbọ́ wà nílẹ̀ rẹ̀ kan sí lónìí ṣùgbọ́n kó yan ọ̀rà rẹ̀ Òjó lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nì kà á gbàlà káríbi dé sílé ìjọba Ọlọ́run ire o.